Jeremiah chapter 4 verse 22. Nítorí ó pè ní ènìyàn mi, wọn kò mọ̀ mí, aláìmọye ọmọ ni wọ́n ń ṣe, wọn kò sì ní ìmọ̀, wọ́n ní ọgbọ́n láti ṣe ibi, ṣùgbọ́n òye àti ṣe rere ni wọn kò ní. Praise the Lord. Hallelujah. Ó ní Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí o. Ó ní my people, àwọn èèyàn mi. Ọlọ́run pè wá ní èèyàn ẹ̀. Wẹ́ òun ló dá wa lóòótọ́, àti ilé tó dá àti ilé tí ò dá. Òun ló níwọ̀n ìgbà tí wọ́n bá ti pè yàn léèyàn, Ọlọ́run ló dá wọn. Bẹ́ẹ̀ náà ni ó dá áńgẹ́lì. Ṣùgbọ́n ó sọ láti Genesis chapter 1 verse 1 ló ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé. As he started from Genesis chapter 1 verse 1, he's explaining the creation. Ó ní ẹ wá, ẹ jẹ́ ká dá èèyàn ní àwòrán ara wa. Ó dá wọn ní bí ìrí Ọlọ́run. Ó dá áńgẹ́lì ní àwòrán ẹ̀. Ṣùgbọ́n ẹnìkan wà ń bẹ̀ ní chapter 1 yẹn verse 2. Ẹni yẹn nígbàkejì ẹ̀. Ó fún ní iṣẹ́ tó máa ṣe. Òun dẹ̀ rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò mọ ìṣẹ̀dá ẹ̀. Lóòótọ́ lórí àwọn yòókù ṣe mọ̀ tán bá bímọ, tí ó bá yẹ pé bí ayé àtijọ́ ọmọ mi máa wà tó máa ń tọ́dún mẹ́fà kan tó bí mi. Ṣùgbọ́n ní ayé ta wà ń sìn 3, 2, 1, even though mi ò gan wà tó rò pé ọdún kan tó jẹ́ pé ẹ̀gbọ́n àtàbúrò. Ṣùgbọ́n ti àwọn áńgẹ́lì yẹn wọ́n ríra wọn mọ́ra wọn. Ẹni tí ó jẹ́ àkọ́bí, òun á gbà wípé mo rántí ìgbà kan tí mo wà ní kékeré, tí bá rí ìyá àgbà wa, tí mo dẹ̀ ti rí bàbá ìyá àgbà, màá máa wò pé irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ jọ, kò sí pé èèyàn bímọ. Wọ́n kàn dá wọn ṣáá ni, wọ́n wá sọ pé lè ní ìyá ẹ̀ o, lè ní bàbá ẹ̀ o, lè ní bàbá bàbá ẹ̀ o. Ṣé bàbá yẹn náà ti ní bàbá bàbá? À ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀. Nígbà tá a wà ní kékeré, tí èèyàn bá wà ní ilé ìwé, a máa sọ̀rọ̀ bí èwe, a dẹ̀ máa ronú bí èwe. So a rí i pé áńgẹ́lì igbákejì ẹ̀ ó ń ronú bí ìmọ̀ ẹ̀ ṣe mọ. Nígbà tó yẹ pé ó wọ ọ̀tún wò sí orí gbogbo àwọn tó ń dá, ó dẹ̀ mọ̀ nípa ìṣẹ̀dá wọn. Ṣùgbọ́n tí ẹ̀ kò mọ̀, iye ò sọ sí. Ó wá ń wo aṣẹ̀dá gẹ́gẹ́ bí ẹni wípé ṣé òun náà ní bàbá báyìí, ṣé òun náà lẹ́ni tó dá, ta ló dá Ọlọ́run yìí gangan. Ìbéèrè yẹ ó wà nínú ayé gbogbo ènìyàn, mostly àwọn tó mọ Ọlọ́run. Okay, according to that Genesis chapter 1 verse 1 verse 2, ó ń ṣàlàyé àwọn ìṣẹ̀dá, ṣùgbọ́n kò lè ṣàlàyé into detail fún Mósè dẹ̀ kọ̀ọ̀kan tọ́lọ̀ ń sọ fún kókó. Ṣùgbọ́n tó bá déwájú, àwọn Àìsáyà bẹ̀ tí wọ́n tún ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Tábà tún wá dé Revelation, àwa tí wá rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Jeremiah náà tún wá ń ṣàlàyé ní ìbàyẹn ìṣẹ̀dá ènìyàn. Ọlọ́run nígbà tó dá èèyàn tán, ó dá wọn ní dáradára. Ìyẹn ní verse 26, Genesis 1:26. Ó wá ní pé nǹkan tó dá yẹ ó dàbí àwọn áńgẹ́lì, ìyẹn là wá ènìyàn. Ṣùgbọ́n lọ́jọ́ òní, ó ní my people, àwọn èèyàn mi, wọ́n jẹ́ aṣiwèrè. Maga. Kí a ṣí Genesis chapter, tí a bá ṣí Genesis chapter 1, chapter 6, inú Ọlọ́run bàjẹ́. According to Genesis chapter 6, God is not happy that he created man. Ó dùn. Mo gbàdúrà yìí pé ohun tí a ṣe tí iná Ọlọ́run á fi bàjẹ́ sí wa, mo gbàdúrà pé Ọlọ́run ní jẹ́ ká ṣe. Tí ẹ bá wo Genesis 6, Genesis chapter 6 verse 6, ẹ gbọ́ nǹkan tí Ọlọ́run sọ ń bẹ̀. Kí a kábẹ̀yẹ.
ẹ rí wípé inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé ó sì dùn ún dé ọkàn rẹ̀. ṣe rí nǹkan tí Ọlọ́run sọ ó dùn Ọlọ́run dé inú ọkàn ẹ̀ bẹ́ẹ̀ náà láṣẹ rí nígbà tí ẹ rí pé kò fún wa ní punishment torí kó jẹ́ kẹ́ máa bá ọmọ wí ní gbogbo gbà á dé stage kan tẹ́ pé ẹ kàn pé má ṣe nǹkan tó ṣe yìí mọ́ bẹ́ẹ̀ ni ìfẹ́ tí Ọlọ́run ní sí wa nìyẹn òun ló wá fi dénú nígbà tí Jésù wá ó wá sọ ní John 3:16 ó ní Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ó tún gbogbo nǹkan tó lè ṣe wá fi Jésù fún wa àwọn kan gba àwọn kan ò gbà gbọ́ irú àwọn ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ òun là ń pè ní Ísírẹ́lì àwọn yóò tẹ gbàgbọ́ wọn tẹ fẹ́ gbọ́ nípa New Testament wọ́n lè kọ́ ẹ lọ́mọ á kọ́ ẹ lọ́mọ nítorí pé wọ́n rí Bible lọ́wọ́ ẹ̀ ó jẹ́ ohun tó hàn gbọdọ̀ rí ìṣẹ̀lẹ̀ yẹn sìn ó dẹ̀ ti wá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ìṣẹ̀lẹ̀ yẹn ti wá ń ṣẹlẹ̀ ń sìn tó jẹ́ pé ó wá ń fún wa ní big problem nílẹ̀ Yorùbá bànújẹ́ tí mo ní àná nìyẹn pé báwo la ṣe fẹ́ rìn Ọlọ́run rán Ìgbòho sí àárín wa gẹ́gẹ́ bí even though nínú àwọn akọni ilẹ̀ Yorùbá kò tí ì sí akọni bí Ìgbòho nínú story ilẹ̀ Yorùbá àfi tẹ́ bá ń sọ nípa Oòduà ò jagun náà ó tán kò sí ẹnì kankan mọ́ ẹ lọ wo history yẹ́dà kan jẹ́ bíi mélòó kan tó kóra wọn jọ wọ́n wá láti ìlú kan kóra wọn jọ ogun tó ń jà area kan ni kì í ṣe pé gbogbo ilẹ̀ Yorùbá náà ti jagun wọn yẹn mọ́sọ̀ Ọ̀yọ́ Ìbàdàn àwọn kan wà tó yẹ pé wọ́n ń kọ́ńkà lọ ní gbogbo ilẹ̀ Yorùbá ni ṣùgbọ́n eléyìí ẹnìkan ṣoṣo tí Ọlọ́run yàn láti gbà wá lẹ̀ lákòókò yìí tí ò sí orú ẹ̀ kankan. Now ṣé èèyàn máa ṣe wo làálàá yẹ àwọn kan dẹ̀ ń dáná sun lẹ́yìn bọ̀ wọ́n bàṣẹ́ yẹn ń jẹ́ bọ̀ lẹ́yìn ṣé àrùn pé inú Ọlọ́run á dùn sí èèyàn ẹgbọ́n nǹkan tó sọ ó ní my people is foolish àwọn èèyàn mi wọ́n já síwèrè ṣé wàá síwèrè kọ́ nìyẹn ṣùgbọ́n tí n bá tún rò lọ síwájú rò lọ sẹ́yìn tí n bá tún wá rántí Genesis chapter 6 màá wá rí wípé ó dàbí pé àwọn èèyàn ní real mental problem and àwọn èèyàn wo ni wọ́n yìí hàn ṣe èèyàn bíi ti tọ́lọ́run dá tí a bá wò ó máa jẹ́ ìbànújẹ́ àti ìṣòro fún èèyàn kéèyàn ń ṣiṣẹ́ ribiribi inú Ọlọ́run ò ní dùn bí a ṣe kà á lẹ́ẹ̀kan yẹn ní Genesis 6 bẹ́ẹ̀ náà ni inú Ìgbòho ò lè dùn ìlú ẹ̀ nìyẹn o ibi tó ń gbé gangan náà tó wá gbé òfin sàríà kalẹ̀ ṣé ẹ fẹ́ kínú ẹ̀ dùn ó dẹ̀ ti jẹ́ gbogbo ìgbà kó jẹ́ pé Ọ̀yọ́ state ni problem ti máa ń ṣẹlẹ̀ àwọn onífá sọ àwọn àlùfáà sọ ó dẹ̀ wá sí ìmúṣẹ ìbànújẹ́ burúkú ni o ṣùgbọ́n mo gbà ládùúrà yìí pé Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o it will stop because Sharia law if you are a girl that's the end of your life you become a ghost in the town and you become I cannot explain it ó wà ridiculous and ó wà shameful to say òun ni mo fi ń sọ fún wa wípé tó o bá jẹ́ Kristẹni o gbúdọ̀ mọ Koran o dẹ̀ gbúdọ̀ mọ hadith tó yẹ pé àwọn gbogbo nǹkan tó sọ mọ́ Koran ẹ gbúdọ̀ mọ̀ Bible nìkan ni Kristẹni ní any other book tó bá pè ní Bible they are not book they are not word of God gbọ́ ẹnìkan ló kọ kinní kan faith this and that iye òkè ó kà fún ara ẹ̀ ni báyà sórí Ọbalọ́lá ó kà fún ara ẹ̀ ni ìyẹn ṣe Bible hadith ó so mọ́ Koran ó gbúdọ̀ mọ nǹkan tó kọ síbẹ̀ tí ó bá jẹ́ pé ọmọ lójú Yorùbá òye ni pé ọmọ tí Ọlọ́run dá gangan tó mú sọ fún wa according to first mama máa sọ ní gbogbo àwọn kẹ́ lè mọ àwọn èèyàn tí ẹjọ́ ń gbé tí ẹjọ́ ń jẹ tí ó jẹ́ ìyá tó jẹ́ bàbá yín tó jẹ́ àbúrò yín tó jẹ́ gbọ́n yín ìwọ fúnra ẹ ló mọ rẹ òwò nìkan ló mọ rẹ ó máa mọ orí èèyàn tó jẹ́ o gbúdọ̀ jẹ́ ìkan nínú àwọn mẹ́rin yẹn
ìdá kó jẹ́ ọmọ ẹyẹ, ìdá kó jẹ́ ọmọ ẹja, ìdá kó jẹ́ ọmọ ẹranko, ìdá kó jẹ́ ọmọ Ọlọ́run. So àwọn ọmọ Ọlọ́run yẹn dẹ̀ ní a ní ó yẹ kó jẹ́ 25% táìpa pín sọ́nà mẹ́rin kápẹ́ ọgọ́rùn-ún sọ́nà mẹ́rin ó yẹ kọ́lọ́run lè kó 25. Ó dẹ̀ sọ fún mi ní 90s pé gbogbo àwọn ayé tí mò ń wò yìí ó ní ọ̀n ju 5% lọ. How do you want to tell me now today that they can reach 5%? How many pastors, how many members that doing the will of God? Ọjọ́ tán pa Charlie Clark nìkan mo tó mọ̀ yìí pé there is somebody like me in this world. Ṣùgbọ́n mo nígbàgbọ́ nígbà tí Elisha náà ń sọ̀rọ̀ yẹn. So kò lè jẹ́ kí n sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kò sí ẹnìkankan mọ́nú ayé. Lémi nìkan ló wà. No, it's impossible. There is a great man stronger than me. Physically, spiritual. But one thing ó ń bà mí nínú jẹ́ ni pé àmú Bible yẹ a dẹ̀ sórí ẹ̀ kodò. A dẹ̀ fi ń kọ́ àwọn èèyàn gbọ́n tí ẹ̀ náà náání ẹ̀ láti mọ̀. So it's the same thing. Àwọn tó pera wọn ní oníṣẹ̀ṣe, tán dẹ̀ pera wọn ní Kìrìsìtẹ́nì, tán dẹ̀ pera wọn ní Mùsùlùmí, ẹ̀yà mẹ́ta, àwọn èèyàn mẹ́ta yẹ ni irú èèyàn mẹ́ta yẹ náà wà tó jẹ́ pé wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn tó dẹ̀ jọmọ lójú Yorùbá. Ibi kankan náà ti gbà wá, a ti sọ pé ipa mẹ́rin náà ti gbà wá. Nínú ipa mẹ́rin yẹn wọ́n wá sọ pé gbogbo wọn pátá lápapọ̀ they are foolish. Ṣé irọ́ wa ní báyìí? Nígbà tí Ìgbòho ń ṣángbó lọ tí àwọn tó yẹ pé wọ́n máa bẹ̀ sí ń kọ ebè tó yẹ pé níṣe náà bẹ̀ sí lọ ń gbẹ ẹ̀gún sórí ilẹ̀ yẹn lọ. Ẹjọ́ tí Ìgbòho bá ṣánlẹ̀ tán nípa rí tó bá fẹ́ padà bọ̀ ṣé kò ní tẹ inú ẹ̀gún bọ̀? Ṣé inú ẹ̀ máa dùn? So tí ẹni yẹn bá padà, àwọn tó jólẹ̀ ti jólẹ̀ tán, àwọn tó máa mú kí iṣẹ́ yẹn kó ní èrè làwọn tó ń gbẹ àgbàdo. Òun wá débẹ̀ ẹ̀gún ló kàn rí tán gbẹ̀jọ ẹ̀gún tó ní èrè tí èèyàn máa rí bẹ́ẹ̀. Òun ni àwọn tó gbẹ sàríà lọ. Mo ti máa ń pariwo ẹ̀ fún wa ní ọ̀pọ̀ ìgbà wípé àwa tí a ní ìṣòro jù ní orílẹ̀-èdè Yorùbá Kìrìsìtẹ́nì, àwa ni the biggest problem. Àwa ni ìṣòro. Ṣé mọ̀ pé ọmọ ẹni jẹ́ kí n pòwe Yorùbá wọ̀nyẹn. Wọ́n ní ọmọ ẹni ò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí onídìí. Ọmọ ẹni là á fi ìlẹ̀kẹ̀ sí nídìí. O ní láti fẹ́ràn títí ẹ. So now tó jẹ́ wípé ẹni tí Ọlọ́run yàn tó náà yan Yorùbá, there is a lady tó ń sọ̀rọ̀ lánàá. Ó ní 50 years to come, ó ní ẹ lọ kọ orúkọ sílẹ̀. Ó ní gbogbo àgbáyé á máa sọ Yorùbá, á máa lọ máa kọ́ èdè Yorùbá. I don't know. Ṣé tó bá ń rí belé lọ ta ló máa kọ́ èdè Yorùbá nígbà tí èdè ẹ bá ti parẹ́? Tí wọ́n ti ń gba Mùsùlùmí 5 years ago náà ní kí gbogbo àwọn gómìnà kan gbà á, kò sẹ́ni kankan tó sọ̀rọ̀, wọ́n ti bẹ́ẹ̀ ni pé àwọn ò gbọ́. Now nítorí pé gómìnà fẹ́ lọ ṣe president láti tako Tinubu, ó wá tẹ́ wọn lọ́rùn, ó gbà láti fi òtítẹ̀ tẹ́. Kẹ́rí tí Ọlọ́run bá lè bá wa yí padà ó máa dára. Ṣùgbọ́n tí ṣé mọ̀ pé Tinubu ò lè lò ju ọdún mẹ́rin tó bá yẹ kó wọlé lélẹ̀ tó ń bọ̀ yìí ni o. Tí ṣe rò pé Tinubu máa sọ pé kán cancel Sharia law, tí gbogbo Yorùbá bá gbà bí wọ́n ṣe yẹ, ṣe pé àwọn lẹ́mìíkẹ́mi ò wọ́rì. Ẹ dẹ̀ rí pé arákùnrin yẹn ò wọ́rì fún àwọn èèyàn tí ó ń darí nílùú yẹn. Ẹ máa wo gbogbo ìṣe ẹ̀ kò wọ́rì. Orú èèyàn bẹ́ẹ̀ yẹ èyí ò ń ṣe ọmọ Yorùbá. Bàbá ẹ̀ lè jẹ́ Yorùbá o. Bí a ṣe ń gbọ́ wọ́n sọ wípé kò complete, not complete Yorùbá. Miss blood ni. Ṣé kìí ṣe ẹ̀ ló ń ṣe? Kìí ṣe àwa ṣe miss blood nìkan. Ó tún wá ní spiritual ẹgbẹ́ òkùnkùn. Ó ní ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe tán ti gbé agbára wọ̀. Agbára ẹ̀ wá ń gùn. Nígbà tó tún wá ń gùn, ó wá ń ṣe
gbogbo àwọn tó gbé sórí ipò yẹn ó ta everybody ní kò lọ́rẹ̀ẹ́ kò lẹ́gbọ́n kò lọ́ra kò ní family kò ní anybody tó ń fún nímọ̀ràn. That's how it look like. Mi rò pé òun àtìyàwó ẹ̀ gan máa ń sọ̀rọ̀, mi rò pé àwọn ọmọ ẹ̀ gan bá ń sọ̀rọ̀. At that age ọmọ ẹ̀ ti gbọ́dọ̀ dàgbà náà, ó ti yẹ kó ti ní ọmọ náà. So what is he going on? Kò nífẹ̀ẹ́ any human being. Àfàìmọ̀ àwọn alágbára ayé nìwọ̀nyẹn o. Ó dẹ̀ tún fẹ́ràn rẹ̀ sọ wípé ti wẹ́ẹ̀tì ẹ̀gbà wẹ́ẹ̀tì ẹ̀yẹ ó máa tún ṣẹlẹ̀. Nǹkan tó ń sọ ó ti rí bẹ́ẹ̀ náà. Ṣé láti please àwọn Haúsá bí Akíntọ́lá ṣe please wọ́n gbà yẹ lòun náà ti ń ṣe. Wọ́n ní iná ìsìsìn kì í jóyàn lẹ́gbà méjì. Wọ́n ní ẹ̀ẹ̀kan la máa ń tan obìnrin lọ sínú ahéré kòkò. A lè tan obìnrin lọ sínú ahéré kòkò nígbà méjì. Ṣé ó rò yí pé Yorùbá ọpọlọ sí? There is another man tí ẹ náà ń sọ̀rọ̀. Ìyẹn òun ló kó ó sọ nínú broadcast ni o tán ti pè sí inú ibi tán ti máa ṣe wọ́n ti interview ẹ̀. Ó ní gbogbo Fúlàní tó wà ní Áfíríkà, ó ní ọmọ Áfíríkà ní ẹlẹ́tọ̀ọ́ láti wá máa gbé Nàìjíríà, ẹ máa bọ̀ ní Nàìjíríà, ìlú yín ni. Ó dẹ̀ ń sọ̀rọ̀ command with authority. The same thing with Ọ̀yọ́ yìí. Wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn nìkan ló ní ayé ni. Mo á bèèrè lọ́wọ́ ara mi pé ṣé kò sí Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni? Ọlọ́run sọ fún mi pé wọ́n wà, ojú wọn ti fọ́ ni, iye wọn dẹ̀ ti ra. Ẹ máa wo àṣìṣe tí àwọn Kìrìsìtẹ́nì ṣe o. Mo wá tako àwọn Kìrìsìtẹ́nì ni o. Èmi kọ́ ló sọ̀rọ̀, èmi kọ́ ló kọ Bible. Ó ní they are foolish. I cannot go front. We have a lot of things to talk. All is bad, nothing good. Kò sí nǹkan tó dáa nínú ẹsẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí nípa àwọn ọmọ ènìyàn. Pàápàá jùlọ, yes, generally the whole world lọ́lọ́run bá sọ̀rọ̀ nígbà yẹn. But now, according to my own tribe, ni wọ́n sọ pé Ògùn Adúláwọ̀ tẹ́ wá gbóni wọn, which is really true. And the purpose don't be creating wọn according to the Noah course. Ọlọ́run ló Yorùbá láti change gbogbo ẹ̀. Ó dẹ̀ dá wọn yàtọ̀ sí gbogbo nǹkan. Àwọn sáyẹ̀nsì ń tún sọ wípé DNA wọn is a ghost DNA. Ìyẹn ni pé kò bá tẹ anybody mú láyé. But gbogbo ìpinnu Ọlọ́run láti yí ayé padà. Ẹ má gbàgbé pé Sátánì ò kò sùn o. Wọ́n ní Sátánì kò sí mi, ó ní gbàgbọ́ ń sí mi. Sátánì kò sí mi, ó ní gbàgbọ́ ń sí mi. Sátánì ò sùn o. Àwa là ń sùn. Àwa dákẹ́. Àwa fọwọ́ lẹ́rán. Àwa ń wò gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé màlúù. Ọ̀nà ojú ni màlúù ń rọ́, ọ̀bẹ ọ̀dà lọ́rùn màlúù. So àwa ti sọ̀rọ̀ wa dá màlúù. Ṣé wá rí i pé ó dàbí pé wọ́n ti ṣépè fún Yorùbá? Ta ló ṣe wá dépò yìí? Ọlọ́run lànà tó dáa fún wa. Ó dá wa ní ìrí ààrẹ. Àwa dẹ̀ ń túra wa dá. No matter, ẹ wo àwọn ṣé ìgbà tí àwọn ògbólógbò Kìrìsìtẹ́nì wà just let's say 20 years ago, wọ́n lè dán lè wò ní lóòótọ́ àti wọ́n ń gbà yẹ àwọn náà mọ̀ pé a ti wọ́n, ṣùgbọ́n gbogbo defense tó yẹ kán ní, ìyẹn ni pé gbogbo everything tó yẹ pé ó máa jẹ́ security fún àwọn ọmọ lẹ́yìn ọ̀la wa, wọ́n ti ṣe, wọ́n ti kọ́ wa everything, wọ́n ti gbé gbogbo nǹkan tá a nílò fún wa. Ṣùgbọ́n ojú ẹ pàpà fọ́ síbẹ̀ ká mọ̀ yìí pé a ṣẹ̀sí Ọlọ́run. Àmọ́ we don't know that we sin to God. Our pastors not tell us, and we too we don't open our eyes. Now it's already get too late. Ó ti ń pẹ́, bíbà ló bà kò tí bàjẹ́. Ọ̀rọ̀ tí Ìgbòho sọ náà ní, ó ní ó sunkún fúnlẹ̀ Yorùbá. Ó ní ó ti late, ó ní ṣùgbọ́n bíbà ló bà kò tí bàjẹ́. Ó mú ìlérí ẹ̀ṣẹ̀, Ọlọ́run dẹ̀ mú ìlérí ẹ̀ṣẹ̀, ó fi fún wa. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń gbẹ́ igi yẹn ní ẹsẹ̀. Wọ́n ń gbẹ́ igi yẹn nídìí, wọ́n ń gbẹ́ ìdí igi yẹn. Pé kó wó, tó bá lè wó kó wó. À ń gbọ́, wọ́n ń sọ. Àwọn kan tó wá kóra wọn jọ. Wọ́n ní àwọn ẹlẹ́sìn Mùsùlùmí òdodo wo ló wà ń bẹ̀?
tó mọ nǹkan tí ò ẹ̀ ń ṣe àwọn èèyàn ń ṣe èèyàn náà àwọn tó gbé ẹ̀sìn yẹn jáde àti ẹni tó fọwọ́ lù wọ́n ṣe èèyàn wọ́n ń ṣe ẹ̀dá ọlọ́run ọ̀tá ọlọ́run ni wọ́n jẹ́ àwọn agbé sàríà kalẹ̀ wọ́n dẹ̀ fò tẹ̀lú wípé ẹ̀yin obìnrin o that's the end for you ǹjẹ́ mọ̀ túmọ̀ ẹran obìnrin ẹ lọ ka Quran ẹ lọ máa gbọ́ ẹ máa kà á àti hadith nìkan tó máa sọ túmọ̀ ẹ̀ fún yín tẹ́ bá mọ̀ mo rò wípé ẹ nígbà pé kán gbé sàríà fún yín lóòótọ́ ẹ̀tàn ló wà ń bẹ̀ wọ́n ní ajẹ́kóbìnrin yẹn lè dọ́run kó ṣàjókòó sílé látọmọ kékeré kì í ṣe èèyàn mọ́ ẹ gbọ́dọ̀ lọ skul mọ́ ẹ gbọ́dọ̀ wa mọ́tò mọ́ ẹ gbọ́dọ̀ lọ patí mọ́ ó pọ̀ àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá wá ṣe wọ́n o ẹ wá mọ̀ túmọ̀ sàríà lọ tí nǹkan tí mo sọ tó bá ti yé yín màá ṣòṣì àpẹẹrẹ fún yín ní 1970s ìlú Afghanistan wọ́n gbádùn ayé wọn dáa wọ́n dàbí tiwa yìí náà ní wẹ́rẹ́wẹ́rẹ́ kìrìsìtẹ́nì pọ́n bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí o tán bá rí ẹ pé òun kọ́ ọmọ ẹ nílé ọ̀daràn North Korea ọlọ́run wọn nìyẹn the king is the God and is the president of that nation nǹkan tá à ń retí nìyẹn o tó bá ti wá jẹ́ pé àwọn yẹn ni ó ti dáa tó bá jẹ́ pé bí ìyẹn náà máa ṣe mọ kó má jù yẹn lọ kó jẹ́ pé a máa dàbí North Korea it's okay ẹ kàn máa yí mọ́ gbàgbọ́ yín ni it's okay àwọn àṣẹ yín bíi ti Iran it's okay at least àwọn yẹn náà fẹ̀mí wọn wọ́n fi ẹ̀jẹ̀ wọn náà fi ń gba ọkàn ara wọn là nísìn it's okay for us in Yorùbá land kàn máa gé wa lórí lọ bíi ti baba mathematician yẹn it's okay no problem at least if you can make heaven but let me tell you tó bá ti gé orí ẹ gbàgbé màá sọ secret ẹ fún akéṣe òní ẹni tó bá ti gé orí ẹ tó bá jẹ́ ọdẹ àmọ́ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n kò lè yí àwa tó jẹ́ òpè àmọ́ nípa ìbílẹ̀ àmọ́ nípa mùsùlùmí àmọ́ nípa kìrìsìtẹ́nì àkàn ń tẹ̀lé àwọn pastors lẹ́yìn èèyàn náà pè ní follow ó ní báwọn nìkan yéye wọ́n tún wá sọ nínú Bible wọ́n tún pè wọ́n ní bench warmer wọ́n ti pè wọ́n ní the Bible wá pè wọ́n ní mixed multitude àwọn tó ń jọjọ kúrò ní Egypt tán ti jìyà tó wọ́n lọ sílẹ̀ lérí wọ́n wá àwọn àdàmọ̀dèrè àdàlú wọ́n dààmú wọn ìyẹn tẹ́ bá ń gbọ́ ẹ̀wà àdàlú máa ń dùn gan tó bá bá ráìsì ńbẹ tó bá bá pàṣà ńbẹ tó bá bá òkúta ńbẹ àdàlú náà pé ó kò jẹ̀bi àdàlú èrè ó ń dùn ó dẹ̀ rà ó pàkúrọ̀ ní yé oh God ẹni tó ta ò jẹ̀bi ó ti sọ fún ẹ pàdàlú ni o wọ́n ti pò papọ̀ mọ́ oríṣiríṣi ohun tó bá ti bá ń bẹ̀ tiẹ̀ ni o lọ́kẹ́ nìyẹn àwọn tá a jọ ń lọ sí ìlú ọ̀run nìyẹn o àwọn Yorùbá nìwọ̀n yẹn o Ìgbòho lè mo sọ fún wa pé Ìgbòho lè ṣẹ́tù gbogbo nǹkan wọ̀nyí tóun bá mú Fúlàní kúrò ní àwọn tí ó wà ní Ìlọrin sìn wọ́n ní ayọ̀ láti ní àná ayọ̀ wọn kún ṣùgbọ́n ẹ wá rántí wípé wọ́n ti wá ń gbẹ́ kòtò sílẹ̀ dè wọ́n tí wọ́n máa dà wọ́n sí kì í ṣe àwọn Kwara nìkan all Yorùbá wọ́n máa dà wọ́n sínú kòtò èyí tán bẹ́ lórí abẹ́ lórí tẹ bá mọ̀ túmọ̀ sàríà ni o ẹ mọ̀ túmọ̀ ẹ bá mọ̀ pé wàhálà ti dé àkókò yẹ kò sẹ́ni tó lè sá gbọ́dọ̀ ẹ gbà you just surrender ohun tó bá ti dé ó dé náà nìyẹn ṣé bí a ṣe máa bá lọ nìyẹn well it's pain and it's pity mo mọ̀ ipò Ọlọ́run máa sọ̀rọ̀ èmi mọ̀ pé Ọlọ́run máa sọ̀rọ̀ because I know the God that I'm serving pé ó máa fún wa ní verse tó ẹ pé ó máa bá nǹkan tó ṣẹlẹ̀ wọ̀nyí mu now wọ́n sọ fún wa wípé ní Burkina Faso that young man Muslim ni o thousands of Burkina Faso children wọ́n lọ sí Saudi wọ́n lọ gba
wọ́n lọ kọ́ ẹ̀sìn ní ẹ̀kọ́ nípa sharia law. Wọ́n á graduate, wọ́n fẹ́ máa bọ̀ nílé. Ó ní ẹ má wálé o, ẹ má wá sí ìlú mi o. Torí kí wọ́n bá di pé wọ́n fi kú ṣèfàdíẹ́, ọ̀ kó má di pé wọ́n máa lọ gbogbo ẹ̀kọ́ tọ́kọ̀ yẹ inú ẹ̀gẹ́ náà tí wọ́n máa roko, tí wọ́n bá lẹ́gẹ̀ẹ́ lu wọn, á kó wọn sínú oko, ọ̀kọ́ lọ join sójà. Ẹ rántí àwọn tí wọ́n ń pariwo oúnjẹ sí, tí wọ́n ṣe riot, ó kó wọn lọ sínú sójà ni. Wọ́n gérùgbọ̀n wọn sọnù, wọ́n wá di a good peaceful children. Okay, àwọn tó ní kò gbọ́dọ̀ wọlé yẹ, ǹjẹ́ mọ̀ pé immediately man tó ní pé kí gbogbo Fúlàní máa bọ̀ nílẹ̀ Nàìjíríà, pé Nàìjíríà gbọ́dọ̀ kẹ́tà fún wọn, ẹ̀tọ́ wọn ni láti kẹ́tà fún wọn. Èmi àti ìwọ ò gbọ́dọ̀ kẹ́tà fún wa. A gbọ́dọ̀ lọ sílùú òyìnbó ká wá lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹrú, ká tún kówó yẹ wálé, tá bá tún bọ̀ kan ti gé wa lórí. Ẹni tó bá nílé kó ta lé ẹ̀ kó má padà wálé o, má wẹ̀yìn wò ni o. Ṣé inú èèyàn máa dùn sí àwọn news wọ̀nyẹn? Owó tí àwa ọrọ̀ ajé wa ya àwọn yẹn wá ń kọ́ ń wá, àwa olórí méjì ká fọwọ́ kàn, àwọn á fún àwọn ọba wa ní èérú. Àwọn gómìnà wa, àwọn gbogbo politician wa á fún wọn ní èérú. Àwọn á wá kówó yẹ á kó ní òpin. Wọ́n wá ní pé kán máa fi tún tọ́jú àwọn tó wá ní gbogbo Áfíríkà tó jẹ́ Fúlàní. Fúlàní is not the problem. There is a Christian tí bàbá wọn tó jẹ́ Kristẹni, tí ìyá wọn jẹ́ Kristẹni tó jẹ́ Fúlàní. Inú èṣù kì í dùn láti gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò sí nǹkan tó ní dánwò. So that's why tẹ́ pé à ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. So now àwọn tí wọn ò gbà kán wọ ìlú yẹn, ó ní ẹ máa bọ̀ ní ìlú Nàìjíríà kan wá wọlé sọ́dọ̀ wa. Gọ́ọ̀mẹ̀ntì máa tọ́jú yín, á san owó yín. Mo ti pariwo yín ní 5 years ago. Nǹkan tó máa ṣẹlẹ̀, àwọn obìnrin wa, ìyàwó wọn ni, ọmọ wa láti ọmọ ọdún 6 lọ sókè, even to 3 years old or more than, or even any tọ́jà tí obìnrin tí wọ́n nìyẹn, àtọkùnrin wọ́n máa kó wọn. Ẹ lọ àwọn ọkùnrin tó ti bàlágà, ẹ wo tí ọmọ skul tán kó lọ ní Ọ̀yọ́, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Àwọn ló mọ nǹkan tójú wọn rí, ojú rẹ ẹnu ò lè sọ, ṣùgbọ́n bàtán lè sọ là ń gbọ́ wọn yẹ. Síbẹ̀síbẹ̀ ńkọ́, wọ́n ní ṣóò ni, irọ́ ni, wọ́n kàn sínú ilé kan tó dáa ni, kí ni wọ́n sọ nípa wọn? Ẹ̀ ń wo rùgbẹ̀yàn tó kún bí eléyìí, tó dàbẹ́ ẹni tó ń bọ̀ láti inú wo ìsà òkété, bóyá sọ nìyẹn o. Ẹ wá ń sọ pé níṣe ni wọ́n ṣe drama. Ṣé wọ́n lè gbàdúrà kóró ẹ̀ ṣẹlẹ̀ sí wọn? Wẹ́ oníkálukú ní ẹ̀tọ́ láti ro ohun tó bá wù ú. Ohun tó ń rí náà ni wọ́n ń sọ. Wẹ́ òótọ́ dẹ̀ làwọn tó sọ pé drama ni, ǹjẹ́ mọ̀tí tó fi jẹ́ òótọ́? Nítorí pé àwọn kan wà ń díẹ̀, àwọn olùgbèsè ara jáde yẹ o. Àwọn tó ṣe drama yẹ, tó kó wọn yẹ, àwọn náà ni tí wọ́n gbèsè ara jáde. Pé tẹ́lẹ̀ ò bá wọ̀, wọ́n ti sá gbàgbọ́ oríṣiríṣi ọ̀nà. Pé Yorùbá níbo ni ẹ ń lọ? A ní pé a máa pa irun níṣẹ́. Ìgbòho àtọlọ́run ní pé rọ́, kò sí kan tó jọ. Ìgbòho face one side in the battle front. Wọ́n jagun lọ. Àwọn kan bẹ̀rẹ̀ sí ń gbẹ́lẹ̀ tí lẹ́yìn, wọ́n ń gbẹ́ wò, wọ́n ń dá àwọn èèyàn sí lọ, wọ́n fẹ́ máa pa àwọn èèyàn. Nǹkan tó dẹ̀ fẹ́ ṣe ni pé àwọn Fúlàní yẹn náà máa fi ṣéǹjì wa. Àwọn kan tó wà tó jẹ́ pé wọ́n sponsor wọn. Àwọn Fúlàní yẹn, àwọn tó ń sponsor wọn, tó ń kó bọ́ lé wọn lọ́wọ́, tó ń kówó lé wọn lọ́wọ́, àwọn yẹn tún jẹ́ ọ̀tọ̀. Pàpàǹpà rẹ̀ náà ń pajá, aṣeníṣe rẹ̀ ó náà ń ṣe èèyàn. Wọ́n mọ̀ yí pé tó bá tọ́lọ́ bá gbà láyè ni o, tọ́lọ́ bá gbà láyè tí Yorùbá bá lọ, tí èdè wa lọ, ọ̀ tó bá dé wọ́n lè continue pẹ̀lú èdè wa, bẹ̀ tí wọ́n lè continue pẹ̀lú àwa DNA kò lè wà ń bẹ̀ mọ́, ìṣe wa ò lè wà ń bẹ̀ mọ́. Àwọn ní ìṣe tiwọn, àwọn ló máa ń gbé gbogbo kíní wọ̀nyẹn sórí. Àwọn dẹ̀ ni ẹni tó jẹ́ pé wọ́n sọ pé àmọ́ ẹ̀sìn Mùsùlùmí alálùbáríkà yẹn náà àmọ́ bọ́n yẹ ṣe wọ́n ní north nílẹ̀ Haúsá náà ti fẹ́ ṣe wá. Wọ́n ti ń scrape àwọn yẹn lọ. Wọ́n dẹ̀ máa scrape wọn tán pátápátá.
tí ẹ bá mọ nǹkan tí mò ń sọ ẹ ṣáà lọ wo the Northern Africa ibi tí a bá ti rí white ń bẹ wọ́n ṣe white o. Africa mean a black continent. Now it's turning to white continent. How many? Even though your South Africa is there now, tí a bá tẹ̀ wá lóye tí òye ti Egypt òye wa tí gbogbo àwọn Morocco àwọn nǹkan wọ̀nyẹn òye wa, go to your South Africa. How many? Even though they want to cut it into two now. Wọ́n fẹ́ gé sí méjì. Tí South Africa wá jẹ́ white South Africa and black South Africa. This black South Africa, it will suffer so much. But the white will be enjoying so much. Even though up to now, I'm not enjoying. Ọpọlọ àwọn black yóò dẹ̀ ṣiṣẹ́. The same thing is happening to us. Ọpọlọ wa Yorùbá ò ṣiṣẹ́. Àwọn tó worst jù nílẹ̀ Yorùbá ni àwọn tó bá ti kàwé. Àwọn professors wọ̀nyẹn ọpọlọ wọn ò ṣiṣẹ́. Àwọn tó kàwé gan, lawyers, doctors, lọ́pọlọ, nínú rò. Ní time fọ̀rọ̀ Ọlọ́run ni. Because to know, ó máa ń ba orí èèyàn jẹ́. So bí tí problem wà nìyẹn. But the biggest problem tó tún affect ni Christianity. A ti gbà wípé Mùsùlùmí àwọn gbà wípé ẹ̀sìn bàbá wa ni. Wọ́n láyọ̀ láti gbà á. Ìrere rèé. Ta la ń pè rẹ̀ ní ọmọlẹ́yìn Jésù tá rí Jésù tí náà ò ní dùn. Wọ́n rí Muhammad inú wọn ń dùn ní. Wọ́n láyọ̀. Ṣùgbọ́n ayọ̀ yẹn ń bọ̀ wá di ẹkún o. Ayọ̀ ń bọ̀ wá di ẹkún. Torí tí Ọ̀yọ́ bá ti gbà gbogbo ìwọ ní Èkó, ìwọ ní Ogun State, ìwọ ní Ọ̀ṣun, ìwọ ní Èkìtì, gbogbo wọn máa gbà. Tán bá lọ gbà, ó bẹ́tà kó dúró níbi tó dé yẹ. Tó bá ṣe é ṣe kí àwọn Yorùbá kan yá fi Ọ̀yọ́ lẹ̀. Àwọn Kìrìsìtẹ́nì tó wà bẹ́ẹ̀ kan yá bẹ́ jáde kúrò nílùú yẹ, àǹfààní ti wà fún wọn. Tẹ́ bá dẹ̀ ń lọ sí ìlú òkè, ẹ yá yàgò fún Ọ̀yọ́ land. You boycott him away. That's the solution. Ṣé inú Ìgbòho máa dùn sí yẹn o, ẹ gbọ́? Ṣé ẹ mọ̀ pé ìròyìn tí mo sọ yẹ ìròyìn burúkú nìyẹn, ọ̀rọ̀ tó burúkú nìyẹn. Foolish. Aṣiwèrè. Ọlọ́run ní jẹ́ ká já aṣiwèrè o. Ṣùgbọ́n ìwà aṣiwèrè là ń wù ní ilẹ̀ ojú òní tó mọ́. So what is the solution? Mo ń sọ fún wa ní gbogbo ìgbà, ẹ jẹ́ ká padà sínú ẹsẹ̀ Bíbélì wa. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó wà ní Bible from Genesis to Revelation. That's why you cannot hear the name of our church. Even though we never hear it from my mouth. It's not necessary. It's not need. Lò lọ́jọ́bọ̀ ọ̀run. Ohun tó nílò ni wípé ìgbé ayé rẹ pẹ̀lú Ọlọ́run, kí ni ìrẹ́pọ̀ rẹ? Ṣé aṣiwèrè ni wọ́n fẹ́ jẹ́? Aṣiwèrè ló lọ sí ìjọba ọ̀run náà. Ibi tí Sátánì ń lọ ni ẹni tó bá ti jẹ́ aṣiwèrè ń lọ. Aṣiwèrè. Ó mọ̀ kẹ̀tẹ̀ like orúkọ ní Yorùbá. Foolish is very simple language. It's not a problem. But in Yoruba language, it's very bad. Ó jẹ́ nǹkan burúkú. Aṣi. Ẹni tó ń ṣe wèrè. Aṣiwèrè. Ó ń ṣe wèrè. Ṣé àgbórí ẹni ọ̀pẹ nìyẹn? Ìwà Yorùbá nísinsìnyí nìyẹn ní Ọ̀yọ́. Wọ́n ti di aṣiwèrè. Èmi kọ́ ló sọ o, Bíbélì ló sọ o. Ẹ̀yin Yorùbá yòókù ẹ ti ní àǹfààní díẹ̀ o. Tí ẹ bá fẹ́ jẹ́ aṣiwèrè, ẹ tètè tẹ̀lé nǹkan tí Bíbélì sọ. Kí ni Bíbélì sọ? Ẹ yí nǹkan tí wọ́n ṣe lọ́jọ́ Sunday padà. Sátánì ti fi sínú àgò. Nítorí pé àwọn tó kọ Bíbélì àti àwọn alágbára wọn nìtàn ti lọ títí dé bàbá that is the last fellow. Ó ní tí mo mọ̀ ní o, òun lọ bá dàrí. Bàbá Bíyè ti lọ, gbogbo wọn ti lọ. Àwọn Babájídé gbogbo yẹn ti lọ. Àwọn tó wá kù ń sìn. Àwọn kankan ti ń gbìyànjú o, ṣùgbọ́n ìyànjú wọn kò wọ́n ní èèyàn aṣiwèrè. Kí ni alákìísà tó kó àkìísà sọ́rùn? Ṣé tẹ bá rí ẹ wá ní how are you my brother? Arákùnrin ni ẹ wá dì mọ́. Tó bá bù ilé yín báyìí tó wá gbé yín léjìká yín àbí àbọ̀rùn yín, àǹfààní ó máa dàbí Dracula ni.
ta ló máa rí wèrè tá wá dúró tì tá máa rẹ́ni pẹ̀lú ẹ̀ wọ́n ló ti di wèrè nìyẹn tó bá dẹ̀ bu ẹjọ́ di wèrè nìyẹn orí ajá wọ́n ní ajá dìgbòlugi ajá tó ti ya wèrè wọ́n ní tí àwọn ajá tí ó bá jẹ́ ajá tó dáa tó bá ti rí wọ́n máa ń sá ní eléyìí tó bá dúró á bù jẹ òun náà di aṣiwèrè ẹ má di aṣiwèrè o ẹ̀yin tó kù nílẹ̀ Yorùbá pàápàá jùlọ gbogbo àgbáyé ni o àkókò ìjìyà ní fún gbogbo Christian. You need to choose one. You want to follow Jesus Christ or you want to remain in your blindness. Nínú ipò afọ́jú yín lẹ fẹ́ dúró sí that's your own choice. Ṣùgbọ́n rántí tó ẹ pé Yorùbá ni ẹ tí wàá burú ju tàwọn Europe lọ ìdí tí wàá burú ju Europe lọ ni pé àwa ọ̀n máa gé orí lọ ni ọkọ̀ dé ẹrú ẹ máa ṣe noko ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ Haúsá náà àwọn ló ń ṣe oúnjẹ tá à ń jẹ tó bá ṣe tán àwọn olówó yẹ wọ́n máa wá rà lọ́wọ́ tàbí kí wọ́n kàn má tẹ̀sánwó gangan ọ̀kan lé wọn kúrò ní oko kí wọ́n kàn wá abẹ́sì ẹ̀ kàn kó wá bá wà níbà yìí àwọn abáyé da kẹ́míkà sí àwọn àìsàn kánsà àwọn abẹ́sì ń pa wọn lọ nílẹ̀ Yorùbá wọn jẹ́ kàn ṣiṣẹ́ ájà jẹun ibi tí ẹ ti mọ̀ yìí pé ẹ ti ṣàṣemáṣe nìyẹn ẹ wo àṣemáṣe tí ẹ ṣe náà kí la ṣe máṣe tí ẹ ṣe kí lẹ ṣe yín tó jẹ́ sí Jésù yóò fi gbà yín tí àwọn èèyàn ń sọ fún yín ẹnìkan lọ sí ilé Ọ̀ṣun ní àná àwọn mùsùlùmí ni ó ń lọ sí ilé Ọ̀ṣun ta ló kọ́kọ́ ṣe é ṣebí kìrìsìtẹ́nì ló kọ́kọ́ ṣe é ẹnì kejì sí mùsùlùmí ni ó lọ ń bá Ọ̀ṣun jà tó wá mọ Ọ̀ṣun ni kò ní dán wò wọ́n ní ẹni tí ó bá mọ Olúkòso wọ́n ní tí báwo ni ṣe ń pòwe yẹn náà wọ́n ní kò ní bá wọn bólúkòso mi rántí òwe yẹn dáadáa ìwẹ̀ náà ẹ mú èyí tó bá kọ̀rẹ́tì ẹ lẹ̀ mọ́ra wọn èyí tó bá dẹ̀ kọ̀rẹ́tì ẹ yọ kúrò ńbẹ̀ wọ́n ní ẹni tó bá mọ ibi tí Ṣògo ti wọlẹ̀ kò ní bá wọn bólúkòso ọmọdé ò mọ Ògùn ó ń pè lẹ́fọ̀ọ́ wọn lọ ń bá Ọ̀ṣun sọ̀rọ̀ ẹni tó ojú ẹ̀ kan ó tẹ́ lè rí anything lára ẹ̀ ní the only thing you lè rí ni white ojú mẹ́rin yẹn ojú wa méjì yìí you will see two here and the two making the four is just like one ojú kan ó jẹ́ mini box ojú kejì á jẹ́ another mini box ojú méjì nìyẹn kò dẹ̀ wá rántí pé láàrin ojú ibẹ̀ ni igi mú ti bẹ̀rẹ̀ ó dẹ̀ tún jẹ́ space ojú if you are good an artist lórí mi jẹ́ artist kò sí anybody tí mi lè yà ṣùgbọ́n ìgbà tó lọ́n ti bá mi sọ mo stop I can never do it again. ó ní kí ni èrè fún ẹni tí ó ń mọ èrè àti ẹni tó ń yá kò lérè that's why I stop it. It's written in our Bible and that's my talent. I will carve you, I will mold you, but I will never do it because I will not allow you to go and be using it to serve God or gods, not God. tó àfi lè máa lọ gbé èrè fúnra ẹ̀ tó àwọn lè máa tẹríba fún èrè ta ló ṣe èmi ni mo mọ̀ fún ẹ̀ náà èmi ló ṣe fún ẹ̀ náà that's why I pé màá máa bèè lọ ara mi pé tí n bá lọ kọ nǹkan mo kọ signboard fún yàn ẹni tí ó ń ṣe aṣẹ́wó tó ń ṣe hòtẹ́ẹ̀lì á wá bá mi kí báwọn ṣe signboard màá dẹ̀ bá design ẹ̀ gidi gan ẹ̀ṣẹ̀ ni ẹ̀ náà I will never do that. You will never know that I'm a good artist. You will never know. Oh, lè mọ̀ àfàwọn tó bá mọ̀ mí nìkan ló mọ̀. So kí ni gbogbo gé ni ẹ̀ and kò sí nǹkan tí o gbé wá tí mi lè ṣe anything. God will help us. So my brothers and sisters tẹ pèrè ayé ní Kristẹni ẹ ṣàtúnṣe o bíbọ̀ Jésù ti ń súnmọ́ òpin ti ń súnmọ́ àwọn nǹkan tí ẹ̀mọ́ ti ń ṣẹlẹ̀ nǹkan tí èèyàn kan láyé èpò lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ó nígbà tẹ́ bá ti rí nǹkan wọ̀nyí ó ní bíbọ̀ Ọlọ́run ti ń súnmọ́ nìyẹn ṣùgbọ́n nǹkan tó yẹ kẹ́ ẹ wá ṣe ni pé ká lè gbà yín láyé yìí àti lọ́run kí lè dẹ̀ máa ṣe ni pé repent báyìí ṣe máa repent ẹ padà sẹ́yìn ẹ má jẹ́ aṣiwèrè mọ́ ẹ ṣe nǹkan tí Bíbélì sọ ọjọ́ Olúwa gan tó yàn yẹ ẹ ṣe báwo náà ṣe ń ṣe 24 hours lẹ gbọ́dọ̀ fi wà níwájú ẹ̀ ó ní holy day holy time
ẹ̀yin wá sọ pé ẹ̀ ń ṣe kan ní Sunday tẹ́ ń ṣe ẹ̀ kọ́kọ́ wọ mọ́tò lọ ẹ̀ sanwó fún taxi ẹ̀ sanwó fún ọlọ́kadà you pay money that's a great sin you go and buy food on Sunday on Sunday it's a sin ọjọ́ olúwa ló pè náà and that is a counterfeit day wọ́n gbélé yín lọ́wọ́ Yorùbá so clear ó ní wọ́n gba Sátidé lọ́wọ́ wọn wọ́n gbé Sunday lé wọn lọ́wọ́ clear language and the memory of human being can never Yorùbá ló níṣòro tó ra ti fún ọ ní èdè yẹn kò sí ìlú tó ti lè gbọ́rọ̀ yẹn ní láyé Israel wọ́n kọ́ sínú Bible ni wọ́n kọ́ sínú ìwé fún wọn ni ṣùgbọ́n àwa àgbọ̀ sí ti ara wa ni à ń pa lówe ni à ń pọ́n jẹ̀bẹ̀ ní àkísà àpọ́n àkísà ní jẹ̀bẹ̀ àbí àwọn ènìyàn sọ èmú èyí tó bá kọ́rẹ́ ti mẹ́ so what am I saying to us à ń ṣera wa ni o a ṣe ní ṣera ẹ̀ ni o ẹ̀ lùsì ayé ẹ̀ tún lùsì ọ̀run torí ẹ̀yin gangan lọmọ lójú Ọlọ́run ẹ jẹ́ kí àwọn mùsùlùmí òdodo tó wà láàrin wa kan rí àǹfààní tó dá lára yín àwọn oníṣẹ̀ṣe ẹ wo owó tó kó fún àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà ọ̀nà fi renovate church àti mọ́ṣáláṣí nínú 100% wọ́n fún kìrìsìtẹ́nì 10% ǹjẹ́ ó tẹ̀ pé 10% gangan wọ́n wá pè fún wọn pé kán máa tú ṣọ́ọ̀ṣì ṣe owó tó yẹ kán fi tó ayé àwọn èèyàn ṣe wọ́n fi ń tú ṣọ́ọ̀ṣì ṣe God help us ẹ ronú padà o ẹ padà sórí ẹsẹ̀ yín o ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kọ́ leléyìí o ọ̀rọ̀ pásọ̀ kọ́ leléyìí o ara ẹni.